expert when it comes to pilgrimage, Hajj Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good sama are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Al Baraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 39993 or +233 5569 33392 or +233 24486 2251 or +233 24069 4332. Nigeria address Shutu Olomore Housing Estate, Abeokuta, Ogun State, or Shop 31, Abraham Adesanya Shopping Complex, Onekpanu, Somolu, Lagos State, or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Dogbo, Ijebu-Ode, Ogun State, or number 14 Fadila Sheikh Musa Oladokun, Irawolagba House, Azan Tilopo Street, Akunete Saki, Oyo State. Abiola de Onílé Mo Salamo. Abiola de Onílé Mo Salamo. Seriki Wakatunde, Abiola Tunde. Abisi gbóyìnde fún tèwé tàgbà o. Tuntun lélẹ́yìí ọ̀rẹ́ wa wá forin kankan. Ṣé ká wọlé ní àbí ká padà? Torí bí ayé ń lọ kò yé mi tó yá. Ilé ayé. Ìbà kọ́dá ìbà ṣẹ̀dá. Ọ̀run ilé o, ilé Olúwa ni. Ìbà Elédùmarè ọba tí fi gbogbo ọba aládé ayé jẹ fálọ́tún fálọ́sì ọba tí fàgé pápáyà pápá jó koríko jó iṣẹ́ owó àjùlọ ẹni Elédùmarè ọba mi òkè. Ilé Olúwa ni, ọ̀run ilé Olúwa ni. Alágbára ni ọ́, aláṣẹ ni ọ́, ọba ni ọ́, ọ̀rọ̀ ni ọ́. Abalùkè yá. Kò sẹ́ni tó lè yí ẹ nípò padà láéláé. Ilé ayé. Ìlà ṣe ń pè ẹ́ lákiri sórí Ọlọ́run. Nítorí pé o kì í ṣènìyàn. Tó bá ṣènìyàn ni wọn á sọ̀rọ̀ wọn á jókòó tí wọ́n á tún fi ṣèrègùn. Ìwọ nìkan lọ́ba tí máa ń sọ̀rọ̀ tó ṣe wípé o kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ rà láé. Ilé mo dẹ̀tù kálàgbà. Ilé mi ṣe ṣèbà lọ́wọ́ akọ́dá àṣẹ̀dá kó tó di pé mo wọlé. Ayé mo kú. Mo ṣèbà gbogbo àwọn tó ti tẹ̀ kí n tó tẹ̀ o. Ilé ayé. Bẹ́ẹ̀ mo ṣèbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá. Ilé ayé ilé Olúwa. Ẹ jẹ́ kojú mi ṣe. Ọ̀run ilé Olúwa ni. Gbogbo oníṣẹ́ ibi ẹ̀mí. Mo fẹ́ kẹ́ mọ̀ yí pé òdù ni mi bẹ́ẹ̀ mi Simon Foloko. Orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye yìí kò yí ẹ sọ. Àgbáyé. Ọmọ àsọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́. Ẹni tó roko tó mú ọkọ̀ dání. Ó dóko pẹ̀lú àdá. Abala bo la wà ná. Ó roko. Abala ojú ìwòye òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra. Pẹ̀lú ìdùnnú òun tàgbẹ̀fẹ̀rẹ̀. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí báyìí. Òun ni kí ṣe. Ẹ̀yin tèmi. Àsìkò. Akúṣẹ́lẹ̀ ní àkú àtàárọ̀. Àsìkò tó láti kéré oko. Àsìkò òpin ọ̀sẹ̀ jàre. Ikú máa jẹ́ o. Happy weekend guys. Ó jẹ́. Agbára lọ́wọ́ Elédùmarè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe lókè ìpẹ́ o. Ọ̀run ilé Olúwa ni. Mo kí gbogbo ẹ̀yin tèmi tẹ́ ń wọlé. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi love, ẹ máa bá mi like, ẹ máa bá mi share. Ẹ jẹ́ kára lé, ẹ jẹ́ kó kára oko. Ìjà ti ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò síra wọn. Bákí nìkan tó ń lọ náà kí ló ń ṣẹlẹ̀. Abala ojú ìwòye òun la wà báyìí ní iléeṣẹ́ Káyà rédíò TV. Òun lẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa fìdí wa kalẹ̀ sí ìlú Tìǹbò ni ò nílùú Accra. Alàjò la fìdí kalẹ̀ sí. Olórí ẹbí wọn gbogbo wọn yọjú wọ́n ṣàkóṣíra wọn jàmá mi. Ẹni tó ṣiṣẹ́ ọ̀hún sílẹ̀ wọn ẹni tó ṣiṣẹ́ ọ̀hún sílẹ̀ ń kọ́ ikú mú lọ láìsí làálà kan ikú ọ̀dẹ̀ sọ fún kó tó mú lọ ẹ̀yin tẹ̀ ń jà lórí ọ̀rọ̀ lásán. Ilé Olúwa. Ó pọ̀ jù yẹ́yẹ́. Let them know wà láì. Gbogbo oníṣẹ́ ibi ẹ̀mí àbọ̀. Happy weekend, guys. Thank you very much, guys. Much love, Jare.
Àkàndé Mr. Àkàndé ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ orúkọ là pọ̀ baládé wájà náà tún mo tẹríba o kiri mo kí yín àkú òpin ọ̀sẹ̀ ẹ kú iṣẹ́ lè ní ẹ kú àtàárọ̀ ẹbí àti ilé ńkọ́ o. iṣẹ́ gbọ́dọ̀ mi ẹ̀wọ̀n ló jẹ́ fún gbogbo mú mi ni ó wá dàbí ọgbà ìdẹ̀ra ìyẹn fún àwọn kèfèrí ẹni tó ṣe bí. a ti wà lábàlójú wòye Ó dá- ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká jọ fojú wòye wò ó Wà lówó. kí ló ń ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí kí la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ gangan náà. lè mú wọn jà máa mi gbogbo ohun tó bá wù. àwọn ọ̀rẹ́ méjì kan ló wà o kò sẹ́ni. kí lorúkọ ẹni àkọ́kọ́ ọgbọ́n àti ìwà ni àwọn méjèèjì yìí wọ́n jọ máa ń jẹ wọ́n jọ máa ń mu ọ̀rẹ́ kò rí kò sùn làwọn méjèèjì ọgbọ́n àti ìwà wàláì ayé ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe pátápátá wọ́n jọ máa ń ṣe é papọ̀ ní ọgbọ́n àti ìwà. ilé olúwa ni gbogbo oníṣẹ́ ibi ẹ̀mí àbọ̀ abálùkì. ìyá abúlé kan náà láti bí wọn ibì kan náà ni wọ́n dàgbà sí tóun ṣe wọ́n jáde kúrò lábúlé wọ́n tún jọ rìnrìn àjò títí wọ́n jọ débi gíga wọ́n jọ lọ́lá wọ́n jọ lówó wọ́n jọ lókìkí káàkiri ni àmọ́ kí wá ló ṣẹlẹ̀ ó hà fẹ́ tẹ nìkan jẹ nìkan lọ nínú ìrìn àjò wọn nígbà tí wọ́n rìn nínú ayé. rántí ọjọ́ kan tí kún àdẹ̀mú ẹ lọ. ilé ayé ilé olúwa. ọgbọ́n àti ìwà ó la fẹ́ sọ nípa ẹ̀. gbogbo oníṣẹ́ ibi ẹ̀yin tèmi ẹ mú gègé ẹ mú tákàdá ẹ wá wá àpótí kékeré kan ẹ fìdí kalẹ̀ sí ẹ jẹ́ ká jọ fi ṣe kí ni o ẹ jẹ́ ká jọ gbé ìyẹ̀wò síra wọn ẹ jẹ́ ká jọ fojú ìwòye wo ọ̀rọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ yìí. owó ló nílò ní rántí ọ̀la. nítorí pé mo mọ̀ wípé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run pátápátá kò séyìí tó Ọlọ́run ò mọ̀ sí kò dẹ̀ séyìí tó ṣe wípé kò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn pátá fún gbogbo ọmọ adarí hun. ìyá ẹni. Ọlọ́run máa ń jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ fún sábàbí nítorí ká lè mú kọ́gbọ́n nítorí ká lè bá a fi ṣèwàwọ̀ nígbà tó bá ṣe kí nígbà tó bá ṣẹlẹ̀ ká lè bá a kọ́gbọ́n ní inú ẹ̀ òun náà ní nǹkan míì fi máa ń ṣẹlẹ̀ nígbà míì. Abalojú ìwòye Thank God it's Friday. gbogbo oníṣẹ́ ibi ẹ̀mí àbọ̀ abálùkì àmọ́. Jímọ̀ Mubarak fún gbogbo ẹ̀yin kíni o fún gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam pátápátá. ìdè tán ni. mo kí yín wípé àkúọ̀lá Jímọ̀ ẹ̀mí wá ṣe pípẹ́ lókè pẹ̀. Ọlọ́run bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn o. ẹ ṣe rere nítorí ọjọ́ ọ̀la abálùkì àmọ́ ti ìdè tán ni. ọmọdé ilé pẹ̀lú àgbàlagbà ẹ̀ ṣeré abálùkì àmọ́ ti ìdè. ọgbọ́n àti ìwà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọgbọ́n àti ìwà kóra wọn jọ ọgbọ́n àti ìwà ń gbé ìgbé ayé gẹ́rẹ́gẹ́rẹ́ tí wọ́n gbé ìgbé ayé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ nínú iléeṣẹ́ kan náà àmọ́ kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ wọ́n tó di wípé wọ́n dá iléeṣẹ́ sílẹ̀ ọ̀gá kan náà ló kọ́ wọn níṣẹ́ nígbà tí wọ́n jọ kọ́ṣẹ́ ọ̀gá fún wọn ní àǹfààní láti gbà yọ̀ǹda àmọ́ nígbà tó di wípé àwọn náà dá dúró wọ́n dá iléeṣẹ́ tiwọn náà lẹ̀. tó bá jẹ́ dàlùjọ ọmọ ọ̀rọ̀ sí ti. wọ́n wá sorúkọ iléeṣẹ́ yẹn ní ọgbọ́n àti ìwà enterprises òun náà ni wọ́n wá sọ iléeṣẹ́ yẹn kí wọ́n bá a lè mọ̀ wípé ọ̀rẹ́ méjì àwọn náà ló jọ ní iléeṣẹ́ yìí. tí mo ti dẹ́sẹ̀ ìrọ̀lú òsì. gẹ́gẹ́rẹ́ ẹ̀jẹ̀ àjò. ìkíní níyàwó ìkejì náà níyàwó wọ́n ń so gbogbo papọ̀ bẹ́ẹ̀ bó ṣe yẹ kí wọ́n máa ṣe àmọ́ gbà tó yá ọgbọ́n máa ń kó àwọn èèyàn wá sí iléeṣẹ́ lójoojúmọ́ bó ṣe máa ń káwọn èèyàn wá ọgbọ́n jẹ́ èèyàn tó ṣe wípé ó máa ń ronú nípa nǹkan tó pọ̀ jù àmọ́ ìwà lélẹ́yìí ìwà jẹ́
ọlọ́gbọ́n àrékèrèkè nítorí wípé ọlọ́gbọ́n àrékèrèkè ní ìwà lóòótọ́ gbogbo ayé ló fẹ́ ìwà gbogbo ayé ló mọ ìwà láwùjọ gbogbo ọmọdé fẹ́ ìwà àgbàlagbà náà fẹ́ ìwà bí wọ́n ṣe fẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn ń wò wípé ìwà jẹ́ èèyàn kan tó ṣe wípé ó dára táwọn ọmọdé àti ìwà fẹ́ àmọ́ wá ní ọgbọ́n kan ní inú tó ṣe wípé ó ní àwọn kébékébé kan nínú tó ṣe wípé ó lágbára ọgbọ́n sì leléyìí ọgbọ́n ò fẹ́ rú ìwà tó ṣe wípé ìwà ń wù rárá ní ìgbà míì. àwọn ìwà tó ṣe wípé ìwà máa ń wù nígbà míì ó jẹ́ nǹkan tó ṣe wípé ó máa ń àfẹ́ẹ̀tì ìwà lọ́pọ̀lọpọ̀ ìgbà. tipẹ́tipẹ́ tó ti ń bèrè mi ó tipẹ́tipẹ́ tó ti ń bèrè mi wọ́n sọ wípé àdìsí súnmọ́ mi ó wá kọ́ mi. nínú gbogbo nǹkan tí wọ́n kó jọ pátápátá ọgbọ́n ló jẹ́ èèyàn tó ṣe wípé tí wọ́n bá sọ wípé 100% 99% náà ni ọgbọ́n kó nínú ẹ̀ àmọ́ ìwà ò sí ẹ̀kọ́ 80 gan débi pé ó máa kó 70 kò kó 50%. Abiola Seriki wàkà máa jọ lọ. gbẹ́dẹ́gbẹ́dẹ́ wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn bí wọ́n ṣe ń rìn nígbà tó di lọ́jọ́ kan àwọn èèyàn kan gbé iṣẹ́ ńlá kan wá ọgbọ́n ló mọ bí wọ́n bí iṣẹ́ yìí ṣe wọlé gbẹ́dẹ́ tí ó di wípé iṣẹ́ yìí wọlé tán ó gboníkálukú wọn wọ́n gba àwọn èèyàn sí bí wọ́n ṣe máa ń gba àwọn èèyàn sí iṣẹ́ láti wípé kí iṣẹ́ yẹn lè bá àyà kó lè bá àyà ṣe fún wọn àmọ́ ìwà lélẹ́yìn ìwà jẹ́ alárékérekè èèyàn nítorí wípé ẹ mọ̀ pé àwọn kan máa ń wà nínú ayé tó ṣe wípé tí wọ́n bá mú jìbìtì mọ̀ṣẹ́ wọn ó máa ń dífíkọ́tì lẹ́gbẹ̀ẹ́ kọ̀ àmọ́ máa àfẹ́ẹ̀tì èèyàn kan jẹ nìkan lọ. bí máa forí sílẹ̀ o wọ́n làwọn ṣì ń fẹ́ tèmi mo sì mí àdárúkọ wọn o mo sì ń bọ̀ lọ́nà ní. wọ́n rìnrìn àjò wọn lọ ẹ̀yin tèmi. adúlábì sílẹ̀ rí ẹ. lọ́gbọ́n bá wò wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan ìwà àgbà iṣẹ́ tá a gbà iye báyìí níṣẹ́ wa tá a gbà àmọ́ ní ìgbà tá a bá ń ṣiṣẹ́ lọ ọgbọ́n bá jókòó ó pe ìwà jókòó ó ní sórí iṣẹ́ tá a gbà lẹ́ni yìí wàláì ìgbà tá a bá máa pín èrè tó wà níbẹ̀ a fẹ́ ṣiṣẹ́ náà kó tó di wípé a sì ẹ̀ máa pín nǹkan tó wà níbẹ̀ ìwà ní láíláí kò sí nǹkan tó jọ o nítorí wípé nígbà tó o bá di wípé òun bá nílò nǹkan ó wá dìgbà tí ó bá di wípé àwọn bá ṣiṣẹ́ tán káwọn tó wà lè pè géènì ó ní láíláí òun ò gbà bẹ́ẹ̀. Jésù ìwọ lọ́ba àìkú, ó fẹ́ mi fún mi ní bàlá. Ìwà bá wò ó ní ọgbọ́n, ó lóhùn mọ̀ wípé o máa ń lo ọgbọ́n àti àwọn nǹkan àti àrékèrèkè, ó mọ̀ wípé o lárékèrèkè lọ́wọ́ ọgbọ́n. Ó ní lóòótọ́ ò mọ̀ yìí pé wọ́n ló máa ń gbaṣẹ́ wọlé jù, ò mọ̀ yìí pé gbogbo owó tó ń wọlé ipasẹ̀ ẹni. Àmọ́ nǹkan tóun kàn fẹ́ sọ fún ẹni wípé òun ò lè fara mọ́ mọ́, kó ṣe wípé ìgbà táwọn bá tó parí iṣẹ́ iná làwọn tó mọ̀ ná owó. Torí nǹkan tó ń ṣẹlẹ̀ ni wípé actually àwọn jọ pa àkáǹtì pọ̀ ni. Ohun gbogbo táwọn ń ṣe àwọn jọ ń ṣe papọ̀, àwọn nílé àwọn jọ ṣe gbogbo nǹkan táwọn ń ṣe papọ̀ ni. Lọ́gbọ́n bá ní wò ó torí látòní lọ ní nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn fẹ́ pín ilé iṣẹ́ sí méjì. Olùgbèjà mi. Ni ìwà bá jókòó ìwà ní kí ló dé tó o ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ ọ̀rẹ́ mi ọgbọ́n. Ó bá ní bẹ́ẹ̀ ni ó nítorí wípé gbogbo nǹkan tóun ń ṣe ó jẹ́ ìpalára fóun. Ọgbọ́n jókòó títí, ọgbọ́n ronú, ọgbọ́n tún rò sọ́tún, ó tún rò sósì. Ó ní kò sí ṣíṣe kò sáìsí. Nǹkan tóun máa ṣe ni wípé jẹ́ káwọn pín ilé iṣẹ́ àtowó àwọn tó wà ní báǹkì o àti gbogbo nǹkan táwọn ní jẹ́ káwọn là sí méjì. Ó ní kò sọ wípé kọ́rí àwọn kó mọ̀ ṣe ṣe mọ́ o, àmọ́ oníkálukú á dá dúró á sì ní ilé iṣẹ́ títí ẹ̀. Ó lóun wò wípé nǹkan tó lè mú kí nǹkan yìí máa lọ lẹ́rọ̀wẹ̀lẹ̀ náà nìyẹn. Ni ìwà bá jókòó ìwà mí kanlẹ̀. Ẹ ti mọ̀ wípé ní ìgbà tíṣẹ́ bá bẹ̀rẹ̀ gangan, òun náà ni wàá máa ń lo àrékèrèkè láti lè sọ fún ọgbọ́n wípé òun ò ní lè bá wá síbi iṣẹ́ lónìí nítorí wípé òde táwọn lọ lánàá orí fífọ́ ló fẹ́ pa òun kú. Ìgbà míì lélẹ́yìn ó lè sọ wípé ìyàwó òun wà lọ hospital, wọ́n ní kóun jókòó tì. Ìgbà míì á wá irọ́ kan pa.
àwa wò títí ọgbọ́n wa ń lo gbogbo àwọn nǹkan yìí wípé àwọn àṣìṣe tán ọgbọ́n ò ní lo ọjọ́ kan ìwà ò ní lo ọjọ́ kan lẹ́nu iṣẹ́ nígbà tí àwọn bá ń wábi iṣẹ́ àmọ́ nígbà tó bá dìgbà èrè ìwà máa rí wípé òun gba owó àwọn tó jọ pín dọ́gbandọ́gba ó lóun ò lè fara mọ́ mọ́ nítorí wípé ó hà fẹ́ tẹ̀ èèyàn kan ju èèyàn kan lọ ìgbà tóun bá kọ́ntínú nǹkan yìí ó dàbí ìgbà tóun kàn ń ṣiṣẹ́ fún ìwà lásán ni lọ́gbọ́n bá rò wípé kí ni nǹkan tóun máa ṣe nǹkan tóun fẹ́ ṣe náà nìyẹn o àwọn fẹ́ pín iléeṣẹ́ gbogbo táwọn nínà ìwà bá sọ̀rọ̀ títí ó ní kó mọ̀ ṣe bẹ́ẹ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó ṣàṣẹ kọ́kọ́ fóun lówó lọ́gbọ́n bá ní òun ò lè fún ẹ lówó báyìí àfi tó o bá decide kó sì tó di wípé o decide àwọn máa pe lọ́ọ̀yà àwọn kalẹ̀ àwọn máa pín àwọn méjèèjì pín wọ́n pín gbogbo nǹkan tí wọ́n ní oníkálukú mú owó oníkálukú mú iléeṣẹ́ bó ṣe yẹ kí wọ́n mú ẹni tó fẹ́ dúró sí iléeṣẹ́ dúró síbẹ̀ ẹni tó ṣe wípé kò tí ì ní iléeṣẹ́ owó tí wọ́n ní lákàntì wọ́n lọ fi dá iléeṣẹ́ mi sílẹ̀ wọ́n ṣe everything débi wípé ó lè wà òkè fún ìwà náà ní gbogbo ẹ̀ bá tún lọ bó ṣe yẹ kó lọ nígbà tí wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ ó di ẹni tó ṣe wípé kò sí ẹ̀rí kọ́sítọ́mà mọ́ rárá nítorí wípé ẹ̀mọ̀ kò lágbájá ó fẹ́ràn fàájì ju ohun gbogbo tó ń ṣe lọ ọgbọ́n jẹ́ èèyàn kan tó ṣe wípé ní gbogbo ìgbà òun náà ló máa ń ronú ìgbéga sí rárá ẹ̀ àti wípé ọ̀nà wo lòun lè gbà tó ṣe wípé owó tún lè yọ lọ́tún owó tún lè yọ lósì tóun bá gbé gbà báyìí ó di dandan kó wó wọlé bẹ́ẹ̀ náà ni ọgbọ́n ṣe máa ń wu ìwà ẹ̀ lójoojúmọ́. alágbára ayé kò létí o. ní sàdédé ní nǹkan kan wá ṣẹlẹ̀ kàyéfì ńlá tó wá ṣẹlẹ̀ yìí ẹ̀yin tèmi ẹjọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n lọ sábàlá ìpolówó. sí ọlọ́run ayọ̀ ìmọ̀lẹ̀ tó borí òkùnkùn Elédùmarè ìwọ nìkan lọ́ba èyí. ṣàtìgbọ́ nípa ìdìkún àtìgbọ́ ẹ̀bà máa sọ́gbà ọgbọ́n àtìgbọ́ ìpín United Ventures àtìgbọ́ ẹ̀bà máa sọ́gbà ọgbọ́n àtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú ìpín United Ventures àtìgbọ́. ìpín United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ ìpín United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà ilé-iṣẹ́ ìpín United Ventures tún ta gold lónìrànràn 18 karat kò dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ẹ̀kan sórí wẹ́bsáìtì. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é nítorí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ inú Kasua ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà
láti ìlú kan sí ìlú kan by air ni àbí by road BC Express ní kẹ́sùmá nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 Express ló lè ṣe é òní kẹ́sùmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ BC Express ní ká ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà BC Express ń bá ní kọjá wọlé BC Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé. Padà bọ̀ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá mo kí gbogbo etí tó ń gbọ́ mi. Thank God it's Friday. Kí là ń sọ nípa ẹ̀gán náà? Ọgbọ́n àti ìwà. Ilé-iṣẹ́ Kaya rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí Alájọ Kaneshi Trotro Station last bus stop Accra Ghana ibẹ̀ la fìdí kalẹ̀ sí. Láti ń rọ̀ bí òjò tí à ń dá bí ọwẹ́. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ má gbàgbé ibi tí mo bá ọ̀rọ̀ mi dé. Ẹ má gbàgbé ohun tá à ń sọ lọ. Nínú ìwà ọgbọ́n àti ìwà. Wọ́n pín iléeṣẹ́ lẹ́yìn tí wọ́n pín iléeṣẹ́ tán. Ó ní kálukú mú iléeṣẹ́ títí ẹ̀. Iṣẹ́ bá ń lọ lẹ́rọ̀wẹ̀lẹ́ o. Àmọ́ wàhálà kan ló mọ̀ ṣẹlẹ̀ o. Gbọ́n mi sí omi òtó kan ló fẹ́ ṣẹlẹ̀. Lọ̀rọ̀ bá di kíni lọ bá di kíni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. Wọ́n bí mi o. Àní wọ́n bí mi o. Ìwà jẹ́ ẹ̀dá tó ṣe wípé ó rò wípé ìwà lohun gbogbo nílé ayé àmọ́ láìsí ọgbọ́n nínú ìwà báwo lòun ṣe fẹ́ rìnrìn àjò òun ó wò wípé òun níwà gbogbo ayé ló mọ̀ òun àmọ́ ò lọ́gbọ́n nínú báwo ló ṣe fẹ́ ṣe òun ti lè dá sí ayé òun láìsọ̀gbọ́n níbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò tiẹ̀ lọ àmọ́ gbà tó dáàrin kan kò rí kọ́ńtàtì gbà kò rẹ́ni tì í ṣe kò tiẹ̀ rẹ́ni pè wípé lágbájá àfẹ̀fẹ̀ gbaṣẹ́ níbẹ̀ yẹn wàhálà dé lọ́tún wàhálà dé lọ́sì ìyàwó ilé ẹ̀kẹ́rù ó lọ nígbà tó wá dáàrin kan ló wá tọ àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ó ní ẹ̀yin tèmi ẹ sá ti mọ̀ wípé gbogbo fàájì tóun máa ń ṣe gbogbo nǹkan tóun ń ṣe pátápátá ẹ mọ̀ wípé ọ̀rẹ́ ẹ̀ wọn ọgbọ́n òun náà ló máa ń mú ọgbọ́n wá láti lè ṣe gbogbo nǹkan táwọn ń ṣe owó táwọn ń ná ọ̀rẹ́ ẹ̀ wọn ọgbọ́n ni tẹ́ ẹ mọ̀ ní ìsìn wípé àṣírí ti fẹ́ tú báyìí kò sówó mọ́ kò sí nǹkan kan mọ́ owó fàájì ti tán ìfọ́ àti ìyàwó ilé òun ti lọ gbogbo wọn ti kẹ́rù wọn ti lọ báyìí àwọn ọmọ gan wọn rí skul lọ wàhálà ti dé kí lẹ lérò wípé òun lè ṣe gangan ná. làwọn ọ̀rẹ́ bá pè jókòó wọ́n bá ní wà ń bí báyìí wà wò mọ̀ wípé ìwà ló lè so gbogbo ni torí jẹ́ káwọn sàn kankan fún ẹ ọ̀rẹ́ wọn oníwà gbogbo àwọn èèyàn ló fẹ́ gbogbo àwọn èèyàn ló mú ẹ tó o wá mọ̀ nǹkan tó o máa ṣe ní ìsìn báyìí ó ti mọ̀ wípé iṣẹ́ yìí ò mọ̀ dáadáa àmọ́ nǹkan táwọn wá fẹ́ kó o ṣe ni wípé máa gba iṣẹ́ láti ta tó o bá ti ń gbaṣẹ́ kó o mọ̀ wá pe àwọn èèyàn tó máa bẹ́ ẹ ṣe àwọn tó o mọ̀ wípé wọ́n mọṣẹ́ yìí dójú àmì mọ̀ wá gbà wọ́n jẹ́ kan mọ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí tó o bá ti ń gbà wọ́n tó o bá ti ń lu ọgbọ́n yẹn ìwọ náà wàá mọ̀ ṣe kí ni wàá bẹ̀rẹ̀ sí ní lówó lọ́wọ́ yá nínú ọgbọ́n kó o fi ṣe kí ni kó o dà pọ̀ mọ́ ìwà tó o ní kó bàa lè jọra wọn. ní ìwà bá yá ọgbọ́n táwọn ọ̀rẹ́ ẹ̀ kọ tí wọ́n ní kó lò ló bá bẹ̀rẹ̀ o wẹ́rẹ́wẹ́rẹ́ owó mọ̀ ń wọlé fún ìwà náà díẹ̀ ló bá di wípé ìwà ń rí kọ́ńtrátì ńlá gbà owó dé mọ́ ogun mọ́
mọ́tò ó gun mọ́tò bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ń wò láwùjọ pé ìgbà wo ni ìwà dé bíbá yìí ná abẹ́ wa rí nǹkan ó mọ̀ dákẹ́ èèyàn níwà nínú ohun gbogbo wọn kúkú má sì rí iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ kò sì sọ fẹ́yàn kankan wípé báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. lójú ọ̀tá o ṣeun. kàyéfì ńlá ló wá ṣẹlẹ̀ o. ọ̀rọ̀ mi wá darí. ọgbọ́n ó ti wò wípé nígbà tóun bá lé ìwà kúrò lọ́dọ̀ òun á kúkú máa ṣe kí ni òun á lówó lọ́wọ́ òun á ní fọkànbalẹ̀ nítorí pé òun lòun ní gbogbo ọgbọ́n táwọn ń lò láti lè máa fi kówó jọ gan nígbà tí wà lọ́dọ̀ òun. òun lòun múṣẹ́ wọlé òun lòun pa owó jù síbẹ̀síbẹ̀ náà ọ̀rẹ́ ẹ̀hún ìwà ó tún gbà òun náà ni bọ̀ ní ìsìn tó di wípé ó sì ẹ̀ ti kúrò lọ́dọ̀ òun àyè gbà òun. èmi náà rẹ̀ jí ọba tó jẹ́ ń lọ́wọ́. ẹ má gbàgbé ẹ̀yin tèmi wípé ìgbà tó di wípé ìwà ò ní kòlòkòlòwó lọ́wọ́ mọ́ àwọn ìyàwó ti lọ o bẹ́ẹ̀ àwọn ọmọ gan ṣe kí ni wọ́n ti palẹ̀ ìwé tì ìgbà tó wá di wípé owó dé tọ́lá dé àwọn ìyàwó tún padà èyí tó lè padà nínú àwọn ìyàwó ẹ̀ padà àwọn ọmọ tún dúró tì padà fàájì bá ń san lọ rẹpẹtẹ lọ́ba tún dẹ aláṣẹ padà ẹnu ẹ̀ bá tún gbọ̀rọ̀ láwùjọ ló wá náwó fàlàlà bó ṣe wù ú ìgbà míì kò sí ẹni dé ṣọ́ọ̀bù gan àmọ́ ó ti gbaṣẹ́ náà bó bá ṣe ń gbaṣẹ́ ó ń pe àwọn èèyàn níta tó ń supply àjọyá kí mọ́mọ́ ọ̀bọ̀ kan wá ṣiṣẹ́ yẹn wọ́n ṣe dídá òun mọ̀ ọ́n ṣe tàbí kò mọ̀ ọ́n ṣe òun yẹn ò sí ẹ̀fẹ̀ kàn wọ́n kán sá ti parí iṣẹ́ kí wàá sì ti gbowó tiẹ̀ sọ̀wọ́ ni. ọṣẹ́ ò jésù mi. ní gbogbo nǹkan bá dorí kodò fún ọgbọ́n o ọgbọ́n ò lówó lọ́wọ́ mọ́ gbogbo nǹkan ti change pátápátá nígbà tó di wípé ìwà kúrò lọ́dọ̀ ẹ̀ ní gbogbo nǹkan dàrú pátápátá ní ọgbọ́n bá wò wípé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan àbí ọ̀rẹ́ ìhun ìwà iná ló wá dógùn sílẹ̀ làbó ti ṣe nǹkan kan ni no òun náà gbọ́dọ̀ wọ̀gbọ́n dá sí i ọ̀rẹ́ ẹ pé ó ní aláwẹ̀ ó ní kí ló ṣe tó ṣe wípé ó gboko awo lọ tó o bá gboko aláwo lọ wọ́n á dáfà kí wọ́n bá dáfà sílẹ̀ wọ́n á bi ọ̀pẹ̀lẹ̀ léèrè ní nǹkan tó bá ń ṣẹlẹ̀ àmọ́ dájúdájú òun mọ̀ wípé ọ̀rẹ́ ìwà òun náà nítorí pé kò forí ire fún ẹ àwọn mọ̀ wípé òun gangan ló máa wà nídìí ẹ̀ lọ́gbọ́n bá kọrí sílé baba oláwo lọ́ bá gboko awo lọ lóòótọ́ ní babaláwo bá gbé ifá janlẹ̀ babaláwo bá bọ̀pẹ̀lẹ̀ léèrè nígbà tí babaláwo bọ̀pẹ̀lẹ̀ léèrè kí ló ṣẹlẹ̀ ló bá ní dá kò burú ìwọ gangan ló máa rí fúnra ẹ ọgbọ́n nítorí wípé tóun bá sọ fún ẹ ó lè dàbí àròsọ tàbí ọ̀rẹ́ ẹ̀hún ti dọ́gbọ́n wá sí bíbà tàbá àwọn sì ẹ̀jọ̀ mọ́ àwọn jọ pa àwọn jọ dé ni kò rí bẹ́ẹ̀ farabalẹ̀ kó o fojú ìwòye kó o fi wo nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. ọlọ́run ajọ́gbà jésù ìwọ̀lá láti lẹ́yìn. ní babaláwo bá lọ́gbọ́n àgbà láti fi lè bá ọgbọ́n sọ̀rọ̀ ó fojú ìwòye ojú iná ó fi bá kíni ó fi bá ọgbọ́n sọ̀rọ̀ ló bá mú ló bá fẹ́ fẹ́ náà babaláwo bá fẹ́ ojú ẹ̀ ọba ní ọyá gbà fi pa ojú pípajú tọ́gbọ́n fi pa ojú ojú ẹ̀ bá là kedere ló bá rí ìwà alátólá ó ní bàbá mo mọ̀ ti ya ó dàbá lani àmọ́ bó ń sùn ni bàbá ní wàrà ara làláwé fara ẹ̀ balẹ̀ alákọ́lò ńlá amú ẹ̀rìn ìrìn àjò tó ṣe wípé tí n bá sọ fún ẹ o lè mọ́ nígbàgbọ́ nínú mi àmọ́ ní ìsìn báyìí tó ṣe pé fúnra rẹ ló fojú ara ẹ rí ìwọ gan wàá mọ̀ wípé ayé pé méjì. tèmi ní babaláwo bá ní ọ̀yá ọgbọ́n mo fẹ́ gbọ́ ìrìn àjò tó rìn wéré yìí mo sì fẹ́ gbọ́ náà ó yá ṣàlàyé fún mi jẹ́ kí n gbọ́ ọgbọ́n ní bàbá mo mọ̀ ń rìn ni mo bá rí ọ̀rẹ́ mi ìwà pípàdé tí mo pàdé ẹ̀rù bà mí mo bá ní ọ̀rẹ́ mi ìwà báwo ló ṣe jẹ́ ọmọ tọjọ́ mẹ́ta mo ti ń bẹ ẹ́ sọ̀rọ̀ látọjọ́ yìí
wàásù ẹ tó ya wàásù ẹ ṣe ya kí ló dé tó pààrọ̀ aṣọ tó ya láti ìgbà yìí lọ́rẹ́ mi ọlọ́ba ní ọ̀rẹ́ mi ọgbọ́n èmi náà mọ̀ wípé o lọ́gbọ́n láti ẹ̀sìn fi lè wòye wípé aṣọ mi ya ó ní bẹ́ẹ̀ ni aṣọ ẹ ya ó ní mo mọ̀ wípé wẹ́ẹ́ ìwà ní nígbà tí n bá lọ tí mo bá délé máa pààrọ̀ aṣọ ó ní rárá bẹ́ẹ̀ kọ́ ó ní dáa náà ká lọ ni ìwà bá yarí ìwà ní ọ̀rẹ́ mi ọgbọ́n mi ò tẹ̀lé ẹ ó ní ká lọ jẹ́ kí n fún ẹ láṣọ tó o bá gbaṣọ yìí ó máa ṣe kí ni ìwọ náà wàá lè wọ̀ lọ bí tó o fẹ́ wọ̀ lọ ìwà bá ní ìwọ ọ̀rẹ́ mi ọgbọ́n kò ní ìdí kó o fún mi láṣọ jẹ́ kí mi máa fi kí ni jẹ́ kí n rọra máa lọ sílé báyìí nítorí òun àti àwọn òjọ ṣe papọ̀ mọ́ tó o bá fóun láṣọ tó ṣe pé nǹkan míì ló fi síbẹ̀ kí ni kóun sọ ní bàbá bá bí pé àṣé nǹkan tó rí nìyẹn ọgbọ́n ó ní nǹkan tó ń rí nìyẹn ó ní bẹ́ẹ̀ ni bàbá nígbà tí ìwà wà lọ́dún ẹjọ́ ń ṣàṣepọ̀ ẹjọ́ ń jẹ ẹjọ́ mu ẹjọ́ ṣe kékeré ẹjọ́ dàgbà títí ẹjọ́ dálé iṣẹ́ lẹ̀ àmọ́ ṣàdédé ló rò wípé ohun gbogbo tí wàá ń ṣe kò tẹ́ ẹ lọ́rùn o ti fẹ́ ṣe kí ni kẹ́ ẹ kúkú jọ pín iléeṣẹ́ kẹ́ ẹ jọ pín owó kó ní kálukú lọ nílò tiẹ̀ owó yìí pò òun gangan ni solution kò rí bẹ́ẹ̀ ìwọ ò mọ̀ wípé ọlá ìwà tó wà lọ́dún òun náà ló fi mí. èmi fògò. ló bá ní dáa náà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ ìwà ìwọ gbọ́n tó o bá ti jáde báyìí kó tó di pé òun fẹ́ parí ọ̀rọ̀ tóun máa sọ yìí kó tó di pé òun máa parí ẹ̀ wá ọ̀rẹ́ ẹ̀ kan kó o pè é ó ní òun tí ó ní kò ní dáhùn lóhùn ó lábẹ́ ẹ̀gbọ́n nǹkan tóun sọ ni ó ní lọ tó o bá ti dọ́dọ̀ ìwà sọ wípé o fẹ́ rí wípé kó jẹ́ kẹ́ ẹ jọ débì kan ó ní in fact ó la ẹ̀mí lọ tó o bá ti tí o bá ti tẹ̀lé ẹ o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ ìwà máa tẹ̀lé ẹ ní wọ́n bá jọ kóra wọn dọ́dọ̀ bàbá o ìgbà tí wọ́n dọ́dọ̀ bàbá bá pè àwọn méjèèjì jókòó tó bá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ ó ní wò ó ọgbọ́n àti ìwà ẹ̀yin méjèèjì nǹkan tí mo kàn rí lórí ọ̀rọ̀ yìí ni wípé ìwọ ọgbọ́n o ti rí wípé olọ́gbọ́n olóye ohun gbogbo tó wà ní ìkàwé ẹ ọgbọ́n ẹ ni ó ní òun mọ̀ wípé láìsí pé kò ṣe láìsí ìwà lọ́dún ẹ kò sí nǹkan tó ṣe wípé o lè jẹ lónìí nítorí pé ọjọ́ tí ìwà ti kúrò òun náà ní gbogbo nǹkan tó o ní pátá òun náà ló ti kúrò lọ́dún ẹ ó lọ mọ̀ wípé ọlá ìwà tó o ní òun náà ló fi mí ni owó tó o ní ọlá ìwà ni ọlá tó o ní ọlá ìwà ni òkìkí tó o ní ọlá ìwà ni ìwọ ọgbọ́n ó ní bàbá báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ó ní sọ orí rádaràda tó ń ṣe yẹn tó ṣe wípé kò tẹ́ ẹ lọ́rùn ìwọ ń wò pé ọgbọ́n títí ẹ iná nìwọ fi ń pawó ló fi ń ṣe ohun gbogbo tó ṣe pé ẹ̀yin méjèèjì ń pín àmọ́ ìwà ò ní bẹ́ẹ̀ ṣe nǹkan kan síbẹ̀síbẹ̀ náà ó tún náwó jù ẹ lọ ó ní bá a ṣe kọ́ nìyẹn àmọ́ àti mọ̀ wípé ó ní Ọlọ́run máa ń kọ́ ẹnìkan pé ológo ni ẹnìkan àìsíkì pọ̀ jura wọn lọ ọlá ẹnìkan lẹnìkan máa fi mí ó ní wo ọmọ ọ̀dọ̀ ní ìgbà míì tọmọ ọ̀dọ̀ bá wà lọ́dọ̀ olówó ẹ̀ kó tó di wípé wà lọ́dọ̀ olówó nǹkan lè má gbè pẹ́ẹ́lí fún ọmọ ọ̀dọ̀ yẹn ó lámù ní ìgbà tó bá di wípé ọmọ ọ̀dọ̀ yẹn bá ti dé ọ̀dọ̀ ẹni tó ń bá ṣiṣẹ́ tán ó lá bẹ̀rẹ̀ sí ní lọ́lá á bẹ̀rẹ̀ sí ní lókìkí òní mọ̀ wípé ọmọ ọ̀dọ̀ yẹn tó wà lọ́dọ̀ òun náà ló fi mí á mọ màtírìtì ọmọ ọ̀dọ̀ yẹn bó ṣe wù ú àmọ́ lọ́jọ́ tí ọmọ ọ̀dọ̀ bá bínú lọ tàbí tó bá lé kúrò níbẹ̀ ó ní gbogbo ọlá tó ní àtòkìkí tó ní gbogbo ẹ̀ àwálẹ̀ àwa mọ̀ wò wípé bóyá ẹni táwọn jọ gbaṣẹ́ papọ̀ ni ó ní láì mọ̀ wípé àfọwọ́fà ẹ̀ gangan ni ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀rẹ́ méjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí ọgbọ́n àti ìwà ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí àwọn méjèèjì bá mí kanlẹ̀ ó ní bàbẹ́ mọ̀ kó àgbà o bàbẹ́ mà ṣe o àṣé ìjà táwọn méjèèjì ń jà àṣé nítorí pé àṣé ọlá ẹnìkan lẹ́nìkan fi ń mí ni òun wò
wípé òun ti ń gbá ọ̀rẹ́ ẹ̀wọ̀n Ọgbọ́n nítorí wípé iṣẹ́ lélẹ́yìí òun òkùnkùn mọṣẹ́ náà dàbí alára. Ọgbọ́n lẹni tó ṣe wípé ó máa ń lo ọgbọ́n àtọpọlọ ẹ̀ láti lọ máa kó iṣẹ́ wá, láti lọ wá owó wá, láti lọ wá kọ́sítọ́mà wá. Àmọ́ òun ìwà lélẹ́yìí lóòótọ́ gbogbo ayé mọ̀ òun, àmọ́ òun fẹ́ràn ayé jíjẹ ju kóun ṣiṣẹ́ lọ, òun sì fẹ́ràn fàájì nítorí pé iṣẹ́ náà òun òkùnkùn mọ̀ dàbí. Ọlọ́run àgbáyé ní bàbá bá ní ó yẹ ẹ̀yin méjèèjì ó yẹ so mọ́ra yín kẹ́ ẹ parí ìjà. Ọgbọ́n àti ìwà bá so mọ́ra wọn o, ní ó bá parí ìjà. Ló bá ní kò sí bó ti wù kó rí ìwọ ìwà wọ́n fi ọgbọ́n sílẹ̀ nítorí wípé láìsí ìwà nínú ayé Ọgbọ́n kò sí nǹkan kan tó lè ṣe o. Ọlọ́run àgbáyé Láìsí ọgbọ́n nínú ayé ìwà náà kò sí nǹkan kan táwọn méjèèjì lè ṣe. Ìdí nìyí tó ṣe wípé ẹ gbọ́dọ̀ jọ máa wà pọ̀ ní gbogbo ìgbà ni. Bí èèyàn bá ní ọgbọ́n tí ò bá fi ìwà kún, wàláì asán lásán ni gbogbo ẹ̀ máa jẹ́. ó bẹ̀rẹ̀ gbéga Bó ti wulẹ̀ kó o lóye, kó o lọ́lá, kó o lókìkí, tó o bá fi ọgbọ́n kún, tó o bá sì fi ìwà kún, ẹ́mbáàsì kò sí bí ìgbà tó ṣe wípé o wà lẹ́ǹtì ni. Lá méjèèjì bá dìde ńlẹ̀, yán bá dọ̀bálẹ̀ wàjà, yán ní bàbá ẹ̀kọ́ àgbà, àgbọ̀mọ̀ ní tán lórílẹ̀ o. Ẹ ṣe gan fún ojú ìwòye tó ṣe wípé ẹ fi wo ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ sì fi bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọdé. Ọ̀tọ̀ ní nǹkan táwa ń rò, à ń lépa burú síra wa ni. Àwa ò mọ̀ wípé ògo ju ògo lọ ni. ó bẹ̀rẹ̀ gbéga Tí ẹ ti rí ibi tí ìtàn mi tó dúró sí, òun ni wípé bó ti wulẹ̀ kó o lọ́gbọ́n, bó ti wulẹ̀ kó o ní ìwà, bó ti wulẹ̀ kó o lókìkí, tó o bá fi ìwà kún ìrìn àjò ẹ, aláwẹ̀ òkìkí ẹ ò tí ì tó, ọlá tó o ní ò tí ì tó. Olóye gbogbo ayé mọ̀, oníwà gbogbo ayé mọ̀, àmọ́ kò sọ́pọlọ, kò sí ọgbọ́n ní inú ìrìn àjò tó ń rìn. Bó ti wulẹ̀ kó o níwà mọ́, má jẹ́ kí n tàn ẹ́ jẹ, asán lásán ló ń gbogbo ẹ̀. Ẹ bá mi fa abala ojú ìwòye, ẹ fi wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Bó bá ṣe wípé ẹ̀yin lọ́gbọ́n, ìjẹ́ ẹsẹ̀ lè dárí jìn ìwà bí? Sọ̀yàn òun ni mo lẹ́gbẹ̀rún àwọn. Àbí tó bá ṣe wípé ẹ̀yin ní ìwà, ìjẹ́ ẹ lè padà sọ́dọ̀ ọgbọ́n? Ẹ bá mi fojú ìwòye wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí gangan. Sáró pé kò lè pàgọ́ o. Abala ojú ìwòye la wà báyìí láti iléeṣẹ́ Kaya Radio TV. Òun lẹ ti ń gbọ́ mi. Alájò Kaneshi Trust Station last bus stop Accra. Ibẹ̀ la fìdí kalẹ̀ sí. Ẹ mú lọ kábọ̀. Ọrùn tó ga, ìyanu lorúkọ rẹ̀, kò máa sọ báyé kan tó lè rí di agbára rẹ̀. Ọlọ́run tó ga, ìyanu lorúkọ rẹ̀, kò sọ báyé kan tó lè rí. Ìgbà ọ̀tún ti dé ní ilẹ̀ adúláwọ̀. Ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà, jàlábíà, bag, bàtà, lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. Ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana. Bunshek ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt. Iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín ní ìlú Ghana. Oces ni wọ́n máa ń kó wá, oces náà la máa tà fún yín. Láti bá wa dòwò pọ̀, ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín, a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt. Ibẹ̀ lẹ́ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́. Yálà aṣọ ni, bàtà ni, báàgì ni, tí ẹ bá ti san owó yín àti owó kílò tí wọ́n máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú ògo títọ́ lọ́hùn. Ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo, Accra, Ghana. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sórí +2335 0193 2736 +2335 0193 2736 àbí kẹ́ ẹ pàfà Ṣàfihàn sórí +2335 9602 1513 +2335 9602 1513 Ajia Kaya +2335 9528 2533 +2335 9528 2533. Adúláwọ̀ ohun tẹ́ ń wá lọ ṣòkòtò ń bẹ lápò ṣòkòtò. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà, jàlábíà, bag, bàtà, lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ. Ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá. Ẹ tara ṣàṣà máa bọ̀ wá sí iléeṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana. Bunshek ni aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt.
iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n máa ń kó wá oces náà la máa tà fún yín láti bá wa dòwò pọ̀ ẹ sẹ́ndì àwọn nọ́mbà yín a máa àdì yín sórí gúrùpù nọ́mbà Egypt ibẹ̀lẹ̀ ó ti máa rí oríṣiríṣi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ yálà aṣọ ni bàtà ni báàgì ni tí ẹ bá ti san owó yín àti owó kílò tí ó máa bá yín fi wọn àwọn ọjà náà pẹ̀lú òkú títọ́ náà ọjà yín á tẹ̀ yín lọ́wọ́ láti gba ọjà yín tí ò ní mú nira dání ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Kaya Radio tí wọ́n wà ní Alajo Accra Ghana fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pọ̀ Bunshek ní ìlú Egypt sí orí +2011 4800 6199 +2011 4800 6199 àbí kẹ́ ẹ pè Kaya TV studio line sórí plus ẹ̀yin tẹ́ fẹ́ máa raṣọ àbáyà jàlábíà bag bàtà lára tútà tó já sí pé ìlú Egypt lẹ máa ń lọ ẹ má dààmú lọ síbẹ̀ mọ́ rárá ẹ tara ṣàṣà máa bọ̀ wá sílé iṣẹ́ Kaya TV Radio ní ìlú Ghana Bunshek ní aṣojú ibi tí wọ́n ti ń ta àwọn ọjà yìí ní ilẹ̀ Egypt iye tẹ́ máa rà ní Egypt náà la máa tà fún yín nílùú Ghana oces ni wọ́n. Ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ èmi ò máa rán báyé kan tó lè rí di agbára rẹ. Ọlọ́run tó ga ìyanu lórúkọ rẹ sọ báyé kan tó lè rí di agbára rẹ. Mo kí yín wípé ẹ kú ilé padà bọ̀ lẹ́ẹ̀kan sí i. Àǹfààní wà fún gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ fẹ́ tajà ẹ fẹ́ taṣọ ẹ fẹ́ ràbáyá ẹ̀yin náà fẹ́ máa tún àbáyá tà ṣé jàmíà ni ṣé gèlè bàtà ni àbí báàgì kò ní ìdí wípé ẹsẹ̀sẹ̀ ń lọ sí ẹsẹ̀sẹ̀ ń jáde ẹsẹ̀sẹ̀ ń travel mọ́ ẹ̀yin ẹgbẹ́ a máa pe nọ́mbà wa fún yín ẹ ṣe kí ni ẹ háìdì nọ́mbà wa a máa háìdì yín sí WhatsApp ẹ̀yin ẹ táìpù nọ́mbà wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba a máa háìdì yín sí WhatsApp group lẹ́yìn ìgbà yẹn ń kọ́ kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ máa ráwọn ọjà lóríṣiríṣi tẹ́ ẹ máa sẹ̀lẹ̀tì lẹ́yìn ìgbà yẹn wàláì lọ́wọ́ kan bẹ́ẹ̀ bá ṣe ń sẹ̀lẹ̀tì àwọn ọjà yín wọ́n máa bá yín kọjá yín wá láti ìlú Egypt wásàkìrá ń bíbà yìí tẹ́ẹ̀dẹ̀ máa gba ọjà yín live and direct. mo máa ń sọ kankan fún wa wípé ojúkọ́ la fi mọbẹ̀ tó ní magi àfi tá a bá mọbẹ̀ yìí tá a bùlà nínú ẹ̀ ọ̀la tó máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yẹn darapọ̀ mọ́ iléeṣẹ́ Kaya Radio TV kẹ́ ẹ bá lè jẹ gbádùn wa. Ìwọ ló ṣe ti ṣe yìí ọmọ Mákindé gómìnà Ọ̀yọ́ ní tilé. Mo fẹ́ lọ Dubai ni mo fẹ́ lọ Sokoto ni kò tiẹ̀ ní ìdí ẹ̀ rárá ẹ̀yin ti Ghana mo fẹ́ lọ sí Nàìjíríà ni Kano mo ti fẹ́ lọ Kásù kò ní ìdí má waste owó mọ́tò ẹ̀ a máa hide sí WhatsApp group wa. túbọ̀ fà mí mọ́ra ó tún ọkọ̀ mi lára. wọ́n máa bá yín kọjá yín wá láti ìlú Egypt direct wàsàkìrá olùwàláì ẹ máa rọjà yín tẹ́ ẹ máa select èyí tó wù yín nínú WhatsApp group tá a bá hide yín sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá ẹ lè fi bá wa sọ̀rọ̀ tá ẹ lè fi pè wá +233-260-878-860 +233-260-878-860. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ṣe ń farabalẹ̀ tẹ́ ń gbọ́ mi pátápátá AY pumping àjọ wà lórí ètò báyìí ní pátá bẹ́ẹ̀ ni. àánú rẹ ni mo fẹ́ Olúwa àwíjàre màmá kọ́ jẹ́ kí àánú rẹ ṣògo. Ọgbọ́n àti ìwà là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abala bóla wà gangan abala ojú ìwòye wọ́n lẹ́yìn àgbà ẹ fojú ìwòye wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó bá sẹ̀yìn ọgbọ́n ǹjẹ́ ẹ lè dáríjì ìwà bí tó bá sì sẹ̀yìn ní ìwà ǹjẹ́ ẹ lè dáríjì ọgbọ́n láìsí ọgbọ́n nínú ayé ìwà báwo ló ṣe fẹ́ rìn láìsí sí ìwà nínú ayé ọgbọ́n ǹjẹ́ ẹ lè rò wípé oníkálukú wọn lè dárín rìn rárá kò ṣeé ṣe bẹ́ẹ̀. ṣàánú mi. tó o bá lọ́gbọ́n tó o ní ìwà wọ́n á wẹ̀ wípé eléyìí àwọn mọ́là ni kò láǹkú rí. Olúwa àánú rẹ ni mo fẹ́. tóbìnrin bá dára tí ò sì ní ìwà tí ò mú ìwà
wà lọ sílé ọkọ wàláhì empty lobìnrin yẹn wọ́n lóbìnrin dára kò ní wá obìnrin dára ó tún sọ wà nù ó wá lóhun ò lórí ọkọ ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. sórí gbogbo ọmọ yẹn. ay pumping lẹ́dẹ̀ẹ́ nù jàre. jẹ́ kí àánú rẹ̀ sògo láti tú. báwo ni nàìjíríà. àánú rẹ̀ ni mo fẹ́ olúwa àwíjàre màmá kọ́. ohun gbogbo téèyàn bá ń ṣe nínú ayé pátápátá bá a bá ṣe ń wò pé ló ń fọgbọ́n gbé e kalẹ̀ láì fi ìwà kún aláwẹ̀ kò tí ì pé tó o bá lọ́gbọ́n wá ìwà sí i tó o bá sì ní ìwà wá ọgbọ́n sí i àwọn méjèèjì jọ rìn papọ̀ ni àmọ́jọ́ tó o bá ṣe tán láti pín àwọn méjèèjì níyà ọjọ́ yẹn gangan ló máa rí wípé ìrìn àjò yẹn máa mẹ́hẹ̀ gidi. Fojú ìwòye wò ó kó máa bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ máa bá mi kọ́mẹ́ǹtì sábẹ́. Àwọn ọgbọ́n àti ìwà wọ́n jọ rìnrìn àjò títí wọ́n jọ gbégbé ayé títí àmọ́ nígbà tó di nǹkan tó di àárín kan tó di wípé wọ́n dàgbà tó di wípé wọ́n dálé iṣẹ́ lẹ̀ tó wó ti dé yán wò wípé láti pọ̀ ọgbọ́n rí wípé òun ń ṣiṣẹ́ ju ìwà lọ. Nǹkan tá a sọ nípa ẹ̀ nìyẹn fún àǹfààní fẹ́yìn tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wọlé báyìí. Ọgbọ́n wá rí wípé òun ń ṣiṣẹ́ ju ìwà lọ. Ìwà lélẹ̀ ìfẹ́ fàájì lọ́pọ̀lọpọ̀. Àwọn ọmọdé fẹ́ àgbà fẹ́ lóòótọ́ nítorí wípé jó ní fàájì. Ọgbọ́n jẹ́ èèyàn kan tó ṣe pé ó máa ń ṣiṣẹ́ gidigidi gan tó sì máa ń kó owó wọlé. Òun ló ní nínú tó bá sọ wípé 100% nínú company tí wọ́n dá sílẹ̀. 99% òun náà ni ọgbọ́n ní nínú ẹ̀ ìwà ńkọ́ ìwà gan ò sí ẹ̀ kó 50% nínú ẹ̀ ṣe ti rí wípé ó hà fẹ́ ti èèyàn kan jẹ nìkan lọ. Àmọ́ ní àjò yìí ó wá tó hà fẹ́ ti èèyàn kan jọ ẹnìkan lọ nígbà míì nítorí wípé ọgbọ́n wò wípé káwọn pín iléeṣẹ́ kó ní kálukú sì mọ́ lọ nílò ẹ̀ òun náà ní ìrìn àjò ló fi máa yí sí fáwọn. Ọgbọ́n ti wò wípé láìsí òun ìwà ò lè jẹ láìsí òun ìwà ò lè mu àti pé tó bá dá dúró òun ó sì ẹ̀fẹ̀ rí bó ṣe fẹ́ gbègbè ayé tí òfin ní àfẹ́ ẹ̀tẹ̀. Ìwà náà wá wò wípé olóòótọ́ òun ò mọṣẹ́ òun ò mọ nǹkan kan àmọ́ ọgbọ́n ló máa ń pawó wọlé ọgbọ́n ló ń pawó ọgbọ́n ló mú gbogbo àwọn ọgbọ́n ló ń fi gbogbo àwọn òye sílẹ̀ tó ṣe wípé àwọn ń lò táwọn fi ń jẹ táwọn fi ń mu. Jésù Kristi dákú sọ yẹ̀yẹ́ mi dáyé. Òun máa wá yá nínú ọgbọ́n táwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́ òun máa wá yá nínú ọgbọ́n ẹ̀ láti fi lè lò ó láti fi lè mọ pa owó wọlé nítorí pé ìyà ti jẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbà tó di wípé ó kúrò lọ́dọ̀ ọgbọ́n. Wọ́n sẹ́kù mi dáyẹyẹ o. Gẹ́gẹ́ tó kúrò lọ́dọ̀ ọgbọ́n ó dálé iṣẹ́ tiẹ̀ sílẹ̀ tí wọ́n pín owó tí wọ́n pín gbogbo nǹkan tí wọ́n ní tán. Ìyàwó ti kúrò ọmọ ti kúrò nígbà tí ò sówó mọ́ tí ò sí nǹkan kan mọ́ tí gbogbo ẹ̀ ti ṣe kíni tí gbogbo ẹ̀ ti di páflá. Àwọn ọmọ gan ò lè lọ ilé ìwé mọ́ wàhálà wá dé lọ́tún dé lósì. Àwọn ọ̀rẹ́ wa kọ wípé tètè ya nínú ọgbọ́n kò lè bá akẹ́kọ̀ọ́ nínú ẹ̀ nítorí wípé kò ní dá kọ́gbọ́n máa wẹ̀ nígbà tó ò bá rí jẹ tó o bá wà lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹ̀ wípé kó jọ kó tún gbé ẹ padà tó ọmọ yìí pa fi ẹsẹ̀ lẹ́yà gidi gan. Ìdí nìyí tó ṣe wípé ìwà máa gba iṣẹ́ tó o bá ti ń gbaṣẹ́ láti ìta kó o wá máa mú àwọn èèyàn kó o pè wọ́n wá àwọn èèyàn tó ṣe wípé wọ́n mọṣẹ́ yìí dáadáa gbé kọ́ńtrátì yẹn fún wọn ìwọ ló máa ní géènì ẹ̀ iye tó bá wù wọ́n ló máa fún àwọn yẹn. Àdúrà kọ mi lé ẹ̀mí mímọ́. Ó ní wọ́n máa ṣiṣẹ́ yìí dáadáa wọ́n máa ṣe perfect tó ṣe wípé wọ́n máa rò wípé wọ́n gangan ló ń ṣiṣẹ́ yìí ìwà tó lò nìyẹn ọgbọ́n tí ìwà lò nìyẹn tó fi di wípé ó dẹni tó lówó padà ó dẹni tó lọ́lá padà ó dẹni tó kìkì ẹ̀ dé ó dẹni tó ní mọ́tò padà ìyàwó padà àwọn ọmọ tún lọ skul padà àmọ́ wàhálà tó wá bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Ìgbà tó dáàrin kan ọgbọ́n ò wá ṣe kí ni ọgbọ́n ò lówó mọ́ ọgbọ́n ò ní nǹkan kan mọ́ wàhálà wá dé lọ́gbọ́n náà wá wò wípé ó dàbí èpè ìwà ló lọ sóògùn sóhun. Ìjà wá ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì gidigidi gan. Sọ ti yé yín dáadáa báyìí tó bá ṣẹ̀yìn lọ́gbọ́n
ǹjẹ́ ẹ lè gba ìwà padà tó bá wá sẹ́yìn ní ìwà ǹjẹ́ ẹ lè gba ọgbọ́n padà bí kí ni nǹkan tẹ́ ẹ lérò wípé ẹ lè ṣe sí ẹ mọ̀ bá mi kọ́mẹ̀ntì ẹ máa kọ́mẹ̀ntì ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì kó máa wọlé nítorí pé mi ì fẹ́ hàlá òkọ́ lónìí rárá. ẹ má bínú ẹ̀yin tèmi mi ì fẹ́ hàlá òkọ́ lónìí mẹ́sẹ̀gì ni mo fẹ́ abala ojú ìwòye òun náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ fojú ìwòye wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí tó bá ṣẹ̀yìn kí lẹ máa ṣe sí ẹ bá mi fi ojú ìwòye ẹ bá mi fi wò ó. kò sẹ́ni tó lè gbà kò sẹ́ni tó lè dá lọ́lá kọ́kọ́rọ́ ilé ọlá ọwọ́ ẹ̀ ló wà o gbogbo ọlá gbogbo ọrọ̀ gbogbo àṣẹ àtọ̀dọ̀ rẹ ni dákúwá báyé mi ṣe yanu lójú ọjọ́ o ayé mi kò kìkì ògo rẹ. bàbá jìyọ́bà ọba tí mo mójúlé ọba lani ńlá ni. bàbá jìyọ́bà ọba tí mo mójúlé ọba mi tún pàpà lágbà lọ́wọ́ lágbà nígbà lágbà 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 ayọ̀ nílẹ̀kọ̀ ọ̀nìgbà mi tí ayé sáyà o. mo kí gbogbo ọmọ nàìjíríà pátápátá mo kí yín tẹ́lẹ̀sọ̀ mo kí yín tológun bẹ́ẹ̀ mo tún kí gbogbo ọmọ yorùbá lórílẹ̀‐èdè ghana pátápátá láìdẹ́ nìkankan sí àkú iṣẹ́ àkú àtàárọ̀ thank God it's Friday àkú òpin ọ̀sẹ̀. ọlọ́run ayérayé gbà. ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bá a bá dógún ọdún dandan ni kó pé bá a bá sì dágbọ́ ọgbọ̀n oṣù kan kò di dandan kókò. wọ́n ti sọ fún mi lórílẹ̀ èlé láti ilé agbára wípé aláwẹ̀ jọ òwòkè lẹ́kọ̀ọ́kan jàre wọ́n lọ lo táìmù tiwa pọ̀ mọ́ tiẹ̀ o. ó bá gbà mí kò sẹ́ni tó lè já gbogbo ìwọ tó ṣe pé o wà lórí online radio wa tó o fẹ́ máa wò wá live and direct báyìí máa bọ̀ wá join Facebook page wa Káyọ̀ Radio TV Káyọ̀ Radio TV bẹ́ẹ̀ lórí Facebook page wa tó bá ti click ẹ̀ wàá máa wò wá live and direct ohun gbogbo tá à ń ṣe pátápátá òun náà lẹ máa wò tẹ́ máa gbọ́ wa kedere. bí mo ṣe ń pè bàbá ló ń jà mí sílẹ̀ wájú mi ló wà ẹ̀yìn mi ló wà ọ̀tún mi ló wà òsì mi ló wà ó ṣe bẹ́ẹ̀ nínú ayé mi bàbá rere bàbá rere bàbá rere bàbá ó ṣe ẹ̀rù jẹ̀jẹ̀ bàbá mi àgbàlagbà òye múra bàbá ní gbàgbà ní kọ̀kọ̀ kò sí ní tọ́jú ọlọ́run òde ìdùnnú bàbá mi ó fẹ́ ṣe mí lóore ọ̀fẹ́ ìdùnnú bàbá mi ó fẹ́. bẹ́ẹ̀ ni jàre ẹ̀jẹ̀ má bínú wọ́n wò wípé lásìkò tó ṣe wípé mò ń gbádùn ìlú lọ́wọ́ òun náà ni gbogbo aláwẹ̀ wá sáré pàlùmọ́ mi dì ẹ má bínú jẹ́ àrí ẹ̀yin tèmi. ó kí gbogbo àwọn tá a jọ ṣètò lónìí pátápátá látọ̀rí alájí sáfihàn ọmọ lápàdé ó mọ̀ ìbàdàn nílé olúyọ̀lé ibi olè tí ń jàre olóhùn. màmá mi màmá rere madam steady olúwabùnmi ọmọfẹ́ òye bí ojúmọ́ ti mọ́ wá sáyé afẹ́fẹ́ ọmọ májẹ̀mú olúwa tóbi lọ́ba àfàbà kópẹ́ Fatima Ajia Mọ̀súrà àtàkàbáọ́lá ọmọ ẹ̀gbámọ́lú sàbí agbóǹgbò àkàlà gbogbo ẹ̀yin tá a jọ ṣètò lónìí pátápátá mi ò lólódì sẹ́nì kọ̀ọ̀kan wà gbogbo yín pátá ni mo kí Ajia Makuka bébí wa ń kọjá rẹ̀ bákan náà mo tún yà bàrá mo kálàṣẹ àti olùdarí iléeṣẹ́ ìjà rẹ̀ Ajia Lukuman Ahmed ọmọ Saki ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ò rọ bàtà nínú àgbẹ̀dẹ tó bá rọ bàtà ẹni kó jáde kó wá sọ fún mi náà. Come and see what the Lord has done for me. Thank you for taking me from grass to grace. I never knew you will answer me this way. I never knew you will honor me this way. Thank you for
mo kí gbogbo àwọn òbí tí mo tara wọn jáde jàre ẹ̀yin tèmi ní kò ní fi báwo ló ṣe ń lọ ẹ̀yin tèmi lọ́rọ̀ ẹ̀gún Ìkẹjà láwùsá báwo ní bẹ̀yẹ jàre ẹ kú iṣẹ́ lẹ́ni ẹ kú ìyálẹ̀ta o mo kí gbogbo yín pátápátá ẹ kò tó di wípé mò ń lọ ẹ̀yin tèmi ní wò ó authentic báwo ló ṣe ń lọ jàre. kí ló wáyé ká ṣe. ẹ̀yin ti Kàṣúà mo kí yín ẹ̀yin tàkìrá kò máa ṣe gbogbo yín pátá ni mo kí ẹ̀mí ò lólódì sẹ́nì kọ̀ọ̀kan lágbára lọ́wọ́ Elédùmarè ọba ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láti Elédùmarè ọba tó láyé tó lọ́run kó tó di wípé mò ń lọ lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yípadà orúkọ mi ni Olúbísí ọmọ bíbí Akinloye Ìkòyí ẹ̀sọ́ ọmọ sọ̀tún sòsì mọ́ bàbí kan jẹ́ kò ṣe mú kò ṣe pa kò ṣe ṣe ni má dánwò ẹ̀yin lójú Elédùmarè ni. ṣèyí dé ẹyọ lórí wa. Iwoye pumping ó pọ̀ jù yẹ́yẹ́. kọ́míkọ́mí lórí ń kọ sí wa. ẹni mọ̀ ọ́rùn ẹ̀kọ́ súnmọ́ bí tájọ́ mú kúlùmù kẹ̀kẹ́ àwa la níjọ àtòrin. ṣèyí dé ẹyọ lórí wa. ẹ wá wẹ̀rẹ̀ wá wẹ̀ sí. all over the world. tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kọ́ mọ̀ ẹ follow. orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ní kẹ́ follow. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ní kẹ́ follow. dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan a máa fún yín ní soccer tips a máa fún yín ní scores a lè bọ̀ fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti máa tẹ̀lé wa. owó tẹ̀ fi ra dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ máa follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmú wa ẹ̀yin náà láàmú bá o. Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio ní kẹ́ máa wò kẹ́ máa follow.